ìjì oníjà kó gbódó ìjì kì í jà kó gbọ́ lọ ìjì kì í jà kó wugi àtòrì àtàrí kàṣà ìtọ̀rọ̀ wa kó lọ́kàn àwọn ọ̀tá wa a tún ti dé bá a ṣe ń dé a ti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn a tún ti dé Lutas Film Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà èyí tá a tún mú ọlọ́tẹ̀ yìí ọdún eégún tìlú Dọ̀pẹ̀mú ibẹ̀ la ṣì wà. Eégún tí a kọ́kọ́ fẹ́ wò yìí òun ni eégún Oyii láti ìlú Ogormbo tí wọ́n wá ṣe eré nílùú Dọ̀pẹ̀mú. Oyii òun ni ẹ̀ ń wò yìí, eégún ńlá tó tóbi tá a yí dó fún ni ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ à ń lébọ̀ lẹ́yìn jagunlabi ńlá láwájú. Òun lẹ́rí tó ń kọsẹ̀ ní ojú irúnmọlẹ̀ nígbà tó jáde láti inú ilé yìí. Ìtorí bàbá wa Afiu akọgun ọ̀jẹ̀ ti ìlú Dọ̀pẹ̀mú tàná torí wọn ni àwọn eégún yìí ṣe ń wá láti ìlú Ogormbo tí wọ́n bá wọn ṣọdún. Ogormbo Ajah ibẹ̀ ni wọ́n ti ń wá láti wá bá wọn ṣeré ọdún nílùú Dọ̀pẹ̀mú. Àwọn eégún tó wá láti ìlú Ogormbo wọ́n pọ̀ ṣùgbọ́n Oyii òun ni ó kọ́kọ́ jáde ní èní sátidé nílùú Dọ̀pẹ̀mú. Oyii òun lẹ gọ́gọ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Kílẹ̀ tó ṣú lénìí a máa rí àwọn eégún tó kù tí wọ́n jọ wá láti ìlú Dọ̀pẹ̀mú àmọ́ eégún Oyii yìí jẹ́ eégún ńlá tó tóbi tá a yí dó fún. Ó jẹ́ bí eégún ńlá, eégún àgbà. Ìlú Dọ̀pẹ̀mú la wà níbi tá a gbé ń ṣọdún lọ́wọ́lọ́wọ́. Oyii lẹ́sìn ń wò tó sì ń jáde àárọ̀ yìí. Àwọn eégún tẹ̀ ń wò yìí wọ́n jẹ́ eégún ìyámọ̀dẹ̀ ti ìlú Ogormbo nílùú Ajah lọ́hùn-ún. Bá a bá wò ẹ́ rí i pé orúkọ ń ro eégún yìí Oyii ni ẹ rí bó ṣe ń yí bọ̀, ẹ rí bó ṣe ń faṣọ yílẹ̀ Oyii ni lóòótọ́. Oyii lẹ rí tó sì ń dára lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú sọ́ọ̀dù lọ́wọ́ pẹ̀lú ìdà lọ́wọ́ ẹ rí bó ṣe ń yí. Bóyá ká kú sọ pé Oyii ó dàbí Ọya ọ̀kàrà ní Ìlọjẹ̀ tó rọ́ya ló mú dàdá ní. Oyii ó dàbí Ọya nílùú Ogormbo ẹ̀rí ó ti bẹ̀rẹ̀ sí ní yí, orúkọ ti ń rò ó.
Oyii lẹ́rí tó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí láti ìlú Ogormbo torí bàbá wa olóyè Àfíù Ògúnlànà akọ́gun ọ̀jẹ̀ tìlú Dọ̀pẹ̀mú tí wọ́n ti dolóògbé torí wọn ni àwọn eégún wọ̀nyí ṣe ń wá láti ìlú Ogormbo tí ọmọ wọn Nasiruddin Àfíù tí ó máa ń kó wọn wá láti wá bá wọn ṣọdún tí wọ́n bá ti ń ṣọdún eégún nílùú Dọ̀pẹ̀mú. Oyii lẹ́rí tó ń yí lọ́wọ́ yìí o, Oyii ló ń yí yìí. Lẹ́ni sátidé òun lẹ̀ ń gbádùn àwọn eégún láti ìlú Ogormbo yìí. Oyii lẹ́rí tó ń yí lọ́wọ́ yìí. Ọmọ ìyá jẹ́ mo rí ẹ̀mbẹ̀ òdúró re aṣíwájú ọ̀jẹ̀ tìlú Dọ̀pẹ̀mú olóyè Kasim ọmọ ìyá jẹ́ ọmọ onígbẹ̀sàmàlẹ́ abígúnjẹ má bàa rọrùn. Oyii lẹ́ ń wò tó ń yí kiri tó ń yí lọ yí bọ̀ yìí. Oyii lẹ́rí tó ń yí bó ṣe ń yí ló ń fi idà ẹ̀rí bó ṣe ń fi idà kó lórí ó dorí ẹ̀ mọ́ idà ń jò wèrè. Oyii lẹ́rí tó ń kí olóyè Taofik Ọ̀gábí ààrẹ ọ̀jẹ̀ tìlú Dọ̀pẹ̀mú baálẹ̀ tìlú Ìdí Mọ́ngòrò àwọn lẹ́rí tí Oyii tó kì í. Oyii lẹ́rí tó ń dára lọ́wọ́lọ́wọ́ yìí tó ń ṣeré nílùú Dọ̀pẹ̀mú làwà ibi tá a gbé ń ṣọdún eégún lọ́wọ́. Lẹ́yìn ìgbà tí Oyii ó ti wọ́ọ̀lú lọ káàkiri gbogbo ìlú Dọ̀pẹ̀mú. Oyii lẹ́rí tí àwọn ìyàwó ilé tí wọ́n ti tẹ́ aṣọ lẹ̀ fún tí òun náà tó ń kí wọn yìí tó ń ṣe àdúrà fún wọn. Ó ti fún àwọn ìyàwó ilé lówó. Lẹ́yìn ìgbà tí Oyii tó ti ṣeré tiẹ̀ tán àwọn eégún tó kù láti ìlú Ogormbo àwọn ni ó kàn tá a fẹ́ wò báyìí. Àwọn eégún mẹ́rin tí ẹ̀ ń wò yìí láti ìlú Ogormbo ni wọ́n ti wá sílùú Dọ̀pẹ̀mú níbi ọdún eégún tí àwọn náà wá ṣe ọdún eégún nílùú Dọ̀pẹ̀mú. Olóyè akọgun ti ìlú Dọ̀pẹ̀mú àwọn ni wọ́n ń torí ẹ̀ wá tí wọ́n wá bá wọn ṣọdún ìyẹn olóyè Àfíù Ògúnlànà torí wọn ni wọ́n ṣe wá. Àwọn eégún tẹ́ ń wò yìí gbogbo wọn ni wọ́n ní orúkọ tí wọ́n sì ṣeré dáadáa ẹ máa gbádùn eré wọn nílùú Dọ̀pẹ̀mú tá a wà yìí látòrí Fere bí Ekun Omosebi amúlùdùn ṣe bí ọba àti ọmọ nígbẹ̀yìn gbogbo wọn ni ẹ̀ ń wò yìí. Èṣù onílé náà ó wà níwájú wọn òun náà tẹ̀lé wọn èṣù onílé òun lẹ̀ ń wò yìí èṣù láàlú ògiri oko. Fere bí Ekun ni ẹ̀ ń wò ní iwájú yìí òun lẹ̀ ń wò ní iwájú yìí. Fere bí Ekun lẹ́rí tí ó ń ṣe àdúrà fún nínú àwọn olóyè tìlú Dọ̀pẹ̀mú tó ń fún wọn ní owó àti ọtí yìí. Fere bí Ekun lẹ́rí tó sì ń jó yìí láti ìlú Ogormbo ẹ̀mọ́ bí tó ń jẹ́ Ogormbo nílùú Ajah. Àwọn eégún tẹ̀ ń wò yìí wọ́n jẹ́ eégún ìyámọ̀dẹ̀ ti ìlú Ogormbo
nílùú Ajah lọ́hùn-ún. Fere bí ẹkùn ni ẹ̀ ń wò ní iwájú yìí. Fere bí ẹkùn. Fere bí ẹkùn. Omosebi òun ni ẹ̀ ń wò yìí. Amúlùdùn òun ni ẹ̀ ń wò yìí. Ẹ rí i pé wọ́n tẹ̀léra wọn ni. Ọmọ nìgbẹ̀yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin lẹ́rí tí wọ́n ń lọ ní ọ̀wọ́ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ ni èṣù láàlú òkiri oko lóko òun wà níwájú wọn lọ́hùn-ún. Láàlú òkiri oko onílé oríta òun ni ẹ̀ ń wò yìí. Ìlú Ìdọ̀pẹ̀mú la wà níbi tá a gbé ń ṣọdún eégún lọ́wọ́lọ́wọ́. A kí olóyè ọ̀gábí ààrẹ ọ̀jẹ̀ tìlú Ìdọ̀pẹ̀mú, baálé ọkọ̀ ìlú, baálé tìlú ìdí mọ́ngòrò. A kí yín o, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ kú àlejò. Torí àwọn ni wọ́n tún gba eégún lálejò láti ìlú Ogormbo tí wọ́n tún wá bá wọn ṣe rí ọdún nílùú Ìdọ̀pẹ̀mú. Báwọn eégún wọ̀nyí bọ́n ṣe jẹ́ a sì máa gbọ́ ní látẹnu bàbá wa kan láti ìlú Ogormbo bí wọ́n ṣe jẹ́ àgbọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹni pé bí bẹ̀m̀bẹ́ ṣe ń dún bẹ́ẹ̀ ni wọ́n ń fi orin sí i ní gbogbo ẹ̀ wá ń dùn ló ń lárinrin. Ààfin baálẹ̀ tìlú Ìdọ̀pẹ̀mú afógun lọ́wọ́ ibẹ̀ lẹ́rí baálé ọkọ̀ ìlú náà lẹ́rí tí wọ́n jáde yìí. Àrò baálé ọkọ̀ ìlú afógun lọ́wọ́ kò ní bàjẹ́. Ìlú Ìdọ̀pẹ̀mú àgbìjọ ọmọ àgbìjọ àlàáfíà ara o. Ire gbogbo lọ́tùlọ́tù àjẹtì ń bàbá. Èṣù lẹ́rí tó ń ka ẹsẹ̀ ẹjọ́ yìí. Lẹ́yìn ìgbà tí wọ́n ti wọ́ ìlú dáadáa, ẹ rí i pé wọ́n ti padà sí abẹ́ kanopí tí wọ́n ti tẹ́ pẹpẹ níbi tí oníkálukú ti jókòó tí wọ́n ti wá ń lu bẹ̀m̀bẹ́ tí gbogbo ẹ̀ wá ń ró lákọlákọ. Á gbádùn àwọn eégún wọ̀nyí dáadáa torí mo mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe nílùú Ogormbo wọ́n á ṣe é fún wa ní ìlú Ìdọ̀pẹ̀mú ń bí. Fere bí ẹkùn lẹ́ ń wò tó kọ́kọ́ jáde yìí òun ló kọ́kọ́ ń jó. Fere bí ẹkùn lẹ́rí tó ti kọ́ ń jó lọ́wọ́lọ́wọ́ èyí tó ń dára lóríṣiríṣi. Àwọn eégún tẹ̀ ń wò yìí wọ́n jẹ́ eégún ìyámọ̀dẹ̀ ti ìlú Ogormbo nílùú Ajah lọ́hùn-ún. Èṣù yàgò èṣù láàlú ògiri oko òun lẹ́rí tí ó ń jóbọ̀ yìí.
mẹ́tẹ̀ẹ̀ta tó kù lẹ́wọ̀n tí wọ́n wà ń kalẹ̀ yìí Fere bí ẹkùn ó sì wà ní ojú agbo lẹ́yìn ìgbà tí Fere bí ẹkùn tó ti jó amúlùdùn ṣe bí ọba òun ni ijó kan báyìí. kò ní já ṣe mọ́ olùtítọ́ kò ní já ṣe mọ́ olùdodo. amúlùdùn lẹ́rí tí ijó ti kàn báyìí. kò ní já ṣe mọ́. amúlùdùn lẹ́rí tó sì ń dára lọ́wọ́lọ́wọ́. Omosebi òun ni ẹni tí ó kàn báyìí lẹ́yìn ìgbà tí amúlùdùn tó ti ṣeré tán lẹ́yìn ìgbà tó jó tán. Omosebi òun ni ijó kàn báyìí ẹ jẹ́ ká tún lọ gbádùn ijó ti Omosebi. Omosebi lẹ́rí tí ó ń jó ijó lọ́wọ́ yìí ẹ̀rí bó ṣe ń pò yìí bó ṣe ń lọ yìí bó ṣe ń lọ yìí. Omosebi lẹ́rí tí wọ́n fún lówó yìí olóyè Taofik Ọ̀gábí baálẹ̀ ti ìdí mọ́ngòrò àwọn lẹ́rí tí wọ́n wà ń kalẹ̀ tí wọ́n ń ná owó fún àwọn eégún yìí bí wọ́n ṣe ń jó ní kọ̀ọ̀kan èjèèjì. eégún tí ijó kàn báyìí ni ọmọ Igbeyin láti Ilu Ogormbo. ọmọ bàbá wa Afiu Ogunlana ọmọ akọgun ọ̀jẹ̀ sí ìlú Dọ̀pẹ̀mú ti àná tí wọ́n ti dolóògbé báyìí ẹlẹ́rìí tí wọ́n bá ọmọ Igbeyin ni wọ́n bá jó lọ́wọ́lọ́wọ́ yìí. Nasirudeen Afiu òun lẹ́rí tó ń jó pẹ̀lú ọmọ Igbeyin yìí.
àwọn èèyàn ńláńlá tí wọ́n wá láti ìlú Ogormbo pẹ̀lú àwọn eégún wọ̀nyí. Fere bí ẹkùn lẹ́tún tí ń wò yìí. Lẹ́yìn ìgbà tí gbogbo àwọn eégún mẹ́rin tí wọ́n ti jó tán, Fere bí ẹkùn òun ni ẹ tún wò tó tún bọ́ sí ojú agbo yìí. Adúpẹ́ kò ní bàjẹ́.